kú àti làákìrẹ ni bí ó sì tójọ́ méjì jọ́ mẹ́ta náà nígbàkigbà tí Yorùbá bá pàdé ara wọn náà ni wọ́n kíni ìkíni àtìgbàdégbà ìkíni ojoojúmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá kì í fi kíkí ṣeré wọ́n lè yàn lákò tá a kí ẹni tá a bá kíkọ́ tara jẹ́ ni ni. Ẹwàdé Yorùbá TV náà la tún bọ́ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ níbi tá a ti ń ka ìwé aládùn ni Ogún Ọmọdé láti ọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn Akínwùmí Ìṣọ̀lá. Ṣé ìgbàgbé àrọwà tí mo fi síwájú yín pé ìgbàkigbà tẹ bábà polówó ọjà pàdé ní ìkànnì yìí àti àwọn ìkànnì Awíkonko tó kù bíi Awíkonko TV àti Awíkonko TV Live bí kẹ́ ẹ má fò kó lórí ẹ kó lè jẹ́ àǹfààní fún mi lónìí àbí lọ́la. Bákan náà òun náà ni ti project tí mo ní níwájú lélẹ̀ tí mo pè ní radio project pé ó wù mí nínú àánú Ọlọ́run láti ní radio station. Mo dẹ̀ ní gbàgbọ́ wípé pẹ̀lú ẹ̀yin èèyàn Ọlọ́run lè ti ara yín ràn mí lọ́wọ́ torí pé ẹni tí ò bá lè gbẹ́rù Ọlọ́run ọba ní bá wọn gbẹ́rù wọn màlúù tí ò nírò Ọlọ́run ọba nìkan ní bá wọn lè sìn. Nígbà tí mo ti lọ́lọ́run tí mo sì lẹ́yìn èèyàn ọkàn mi balẹ̀ wípé ṣíṣe ni tọlọ́run ṣíṣe ni gbogbo nǹkan ní orúkọ Ọlọ́run. Orí Kejìlá mo ti ṣèlérí pàtì tẹ̀síwájú akọ́lé tí mẹ́mbẹ̀ Kòríkòsùn ẹ wá nǹkan fìdílé ẹ̀já gbádùn rẹ̀. Kò sóhun tá a lè fi àjọṣepọ̀ wé tí ó máa ń wà láàrin ọmọdé tá a lè fi wé irú ìfẹ́ àìṣẹ̀tàn àti ìfọkàntán ní àìléwu yìí ó sọ wọ́n láàrin àwọn àgbà àwa bíi mẹ́jọ tá a jọ wọ́n rìn fẹ́ràn ara wa púpọ̀ ṣùgbọ́n kò sí ìfẹ́ tó le tó ti èmi àti Iyọlá. Ìbátan ni wá ní tòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ wa jinlẹ̀ gan ni bá ó jẹun a ó jọ jẹun ni bá ń lọ sóko a ó jọ lọ ni bíṣẹ́ kan bá wà fún ẹnìkan àwa méjèèjì lájọ máa ṣe ẹni tó bá bá ẹnìkan jà nínú wa gbọ́dọ̀ múra ìbínú àwa méjèèjì bí ìgbéfà ìkara wọn àtẹ̀lé ni nítorí tó wá pabambarì ni pé àwa méjèèjì ju ara wa bí ìmọ̀mọ́ gíga wa bákan náà ni títẹ́rẹ́ wa bákan náà ni dúdú wa bákan náà ni a tún wá fi ojú àti òǹdó ara wa bí ìbejì lárè gbogbo ènìyàn ló sì máa ń sì wá mú kódà ní ọjọ́ kan tí èmi ń gún èlùbọ́ níta nínú òṣùpá Iyọlá àtàwọn mẹ́ta mìíràn náà yọ odó síta wọ́n yí odó síta wọ́n sì ń gún èlùbọ́ odó wa ń dún po àṣé Iyọlá ti ṣe ẹsẹ̀ kan lé ìyá rẹ̀ sì mú ọ̀rẹ́ lọ́wọ́ ó ń yọ ọ̀bọ̀ wá nà á àmọ̀gbà tó dé ẹ̀yìn wa lójijì ni olúwa rẹ̀ kàn kó ọ̀rẹ́ bò mí ó sì ń sọ pé máa gbọ́n tí mo bá ń sọ fún ọ máa gbọ́n tí mo bá ń sọ fún ọ máa gbọ́n tí mo bá ń sọ fún ọ mo sáré ju odó lẹ̀ mo sì ń ké pé kí ni mo ṣe kí ni mo wá tí wá ṣe ní ìsìn. Ìyá Iyọlá wá rí i pé òun sì mí náà ni ó sì ń bẹ̀ mí bí Iyọlá ti rí ohun tó ṣẹlẹ̀ ó ti yára sá lọ ń tiẹ̀ gbogbo ènìyàn kú sílẹ̀ fún ẹ̀rín èmi pàápàá ọmọgbà tí mo bú sí ẹ̀rín àwọn àgbàlagbà tó wà nítòsí ṣe ń ṣàdúrà pé Ọlọ́run yóò mọ̀ wòye pọ̀ o. Báyìí làkàrí parí orí Kejìlá ìwé nì Ogún Ọmọdé pẹ̀lú ògo Ọlọ́run orí Kẹtàlá láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ́ẹ̀ agbóyìnbó kì í kú sílé agbóyìnbó kì í kú sílé rèmídòmídò mímímímí. Ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín pé ẹ má fòkó lórí ìpolówó ọjà tí bàbá pàdé lórí ìkànnì yìí kó lè jẹ́ ìwúrí àti kóríyá fún mi láti máa ka ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ ìwé bẹ́ẹ̀ fún ìgbádùn yín àti fún gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Àánú Ọlọ́run aláyọ̀ ní fi sílẹ̀ náà ò ní tán wo yín ẹ̀ ní dẹni àná lágbára Ọlọ́run. Ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwàdé Yorùbá TV Ẹwàdé Yorùbá TV àtàwọn chánẹ́ẹ̀lì Awíkonko tó kù bíi Awíkonko TV àti Awíkonko TV Live. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwà ṣe o.